burst your bubble. Sherry, I will continue to tell you people. Shengbami. Iyabo Ojo is evil. Either you take it or not, Iyabo Ojo is evil. Ẹ bá mi bet láyé yìí. Ẹ bá mi bet. Ọlọ́run máa ń fún aṣebi ní ìkà kó tẹ́ra ẹ̀ lọ́rùn. Ṣùgbọ́n tí ọjọ́ ìdájọ́ Ọlọ́run bá máa dé, ẹ̀yin go abake, I swear with my living God. Ẹ wo game tó gbá fún Bàbá Ìjẹ̀ṣà. Ṣé bá pé game tó gbá fún Naira Marley náà nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ju fídíò kékèké síta. Kò ní yẹ ẹ ní kúre. Ẹ̀yin tèmi Bukky Jesse ó jáde wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ awuyewuye Bàbá Ìjẹ̀ṣà tí ó ń lọ. Ó dá gbogbo rẹ̀ lé Ìyábọ̀ Òjó, ó dàdé lórí. Ó ní èèyàn burúkú ni Ìyábọ̀ Òjó. Ẹ̀wọ̀n ọ̀rọ̀ tí Bukky Jesse sọ nìyí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó sọ. Block. Tẹ́ gbọ́ mi ṣá. Ẹ rí pé game tó gbá fún Bàbá Ìjẹ̀ṣà ló gbá fún Naira Marley. Ẹ rí pé gbà Naira Marley. Ìyábọ̀ fẹ́ gbé ikú Mohbad kúrò lórí ìyàwó Mohbad. Ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wa pé Naira Marley ló pa Mohbad. Ṣé rántí? Ọmọ ẹ̀ wá lọ mú cut and join video. Ó wá ń jù síta. Ó wá ń yin jẹ. Wọ́n yin jẹ. Ṣé pé nǹkan tó ṣe fún Bàbá Ìjẹ̀ṣà náà nìyẹn. Ó lọ cut video. Ṣé rántí? Ìgbà tó bá wá sọ pé Mohbad kú. Ó wá lọ gbé ọwọ́ egbò kékeré. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní show wa. Ó ní nǹkan tó pa Mohbad nìyẹn. Tí ò bá ń ṣe àwátá ní làákàyè báyìí, Ìyábọ̀ ti ba ayé jẹ́. Fúlàní X-Men ni Ìyábọ̀. Ẹ gbọ́ mi ṣá. Ṣé rí pé game tó ń gbá lọ́wọ́ yìí, game tó ń gbá fún Naira Marley àti Mohbad ni. Ṣé rántí pé ìgbà tó sọ fún wa pé Mohbad kú? Ṣé rántí? Wọ́n wá lọ show ọwọ́ kékeré. Ṣé pé irú àwa yìí la emphasize pé ẹni Mohbad kú, ó ń bleed profusely. Ẹ kọjá Ìkòròdú General Hospital, Onípànù General Hospital, Pangu General Hospital, Ọjọ́ta General Hospital, ẹ wá gbé dé Lekki, make it make sense. Ìyábọ̀ Òjó yìí náà ló padà ló bọ́ta tó sọ pé inú ilé ni Mohbad kú sí. Ṣé ń follow mi ṣá? Okay, ẹni Bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀. Kí ló dé tẹ́ ń cut fídíò fún wa kéékèèké? Ṣé wọ́n ti pé lánàá fídíò tó kọ́kọ́ jù síta ibi tí Bàbá Ìjẹ̀ṣà kan ti mú ọwọ́ ọmọ yẹn sẹ́nu. Wọ́n wá rí pé àgbà fáwọn. Wọ́n wá lọ ju gbogbo fídíò síta lẹ́ni. Wọ́n tún fi voice sí. Ṣé ń gbọ́ mi ṣá? Now, nǹkan tí mo wá fẹ́ sọ gangan ni. Ṣé rí géèmù Mohbad àti Naira Marley òun ló tún fẹ́ gbá fún wa. Ibẹ̀ ni ìtorí ẹ̀ ni mo ṣe wá tún sọ fún yín pé ṣé Bàbá Ìjẹ̀ṣà sórí partly ó fún wa lọ́rọ̀ sọ Bàbá Ìjẹ̀ṣà. Ó fún wa lọ́rọ̀ sọ Bàbá Ìjẹ̀ṣà. Mo sọ kíní kan lánàá Bàbá Ìjẹ̀ṣà. Mo ní tó bá jẹ́ pé lóòótọ́ ló ṣe nǹkan tán ló ṣe yẹn. Bọ́tà kó wá fún wa ní story ẹ̀. Mo tiẹ̀ kọ́kọ́ sọ pé jẹ́ kí n fún ẹ ní live video. You don't have to put your face on my platform. But jẹ́ ká máa béèrè question káwọn èèyàn pè wọlé kán béèrè question. Ṣé bẹ́ẹ̀ pé yẹn it is going to be an unfiltered video. Kò sí pé mo record wípé máa yọ kúrò Bàbá Ìjẹ̀ṣà. And you don't have to come to my platform. You can go to any platform you trust. Tó mọ̀ pé wọn ò ní bully pé kó mú video yẹn wálẹ̀. Bàbá Ìjẹ̀ṣà. I challenged you yesterday. Sorry, sábà fún any live video, you don't need to put your face. Àwọn psychologists tó wà láàrin wa, wọ́n sọ fún wa bí yóò ṣe àbí ò ṣe. Bàbá Ìjẹ̀ṣà. Ó wá ló fẹ́ lọ ṣe video. Ṣé kí n shock yín? Ṣé bẹ́ẹ̀ pé 10 minutes video yẹn nìkan ni mo wò lánàá. Ìròjú ṣe mí láti lọ wo gbogbo ìtókù lórí YouTube mi ní time. Bàbá Ìjẹ̀ṣà. Ẹ̀yin tẹ́ yìí ṣe comedy tí ó dùn. Ẹ wá ní ká lọ wo fíìmù. Ipe gbogbo ẹ̀ lẹ máa ṣe sínú fíìmù. Ṣé ìyá wèrè Bàbá Ìjẹ̀ṣà? Ṣé wọn ò tí ṣe abẹ́rẹ́ gún yín ṣá? Ẹni tó ń fẹ́ lù mà níyìn. Tẹ́ fẹ́ máa dárin. Wọ́n ti pò kọ ìbànújẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà nípa yín. Kàkàkẹ́ bọ́ta kẹ́ fún ara. Bàbá Ìjẹ̀ṣà, ṣé ẹ mọ̀ pé ọ̀ǹtì ìgbà tí Naira Marley bọ́ta sọ̀rọ̀ làwọn kọ náà tó wò pé Ìyábọ̀ ò ní ṣoríire. Ìyábọ̀ tí ẹ máa ta yín. Abẹ́ ìmọ̀ ṣá Bàbá Ìjẹ̀ṣà. Ọ̀ǹtì ìgbà tí Naira Marley bọ́ta sọ̀rọ̀. Even ìgbà tí VDM ń sọ̀rọ̀ fún gan. Wọ́n ní Naira Marley ti fún VDM lówó. Bàbá Ìjẹ̀ṣà.
You need to come out and tell us your truth, Baba Ijesha. If truly you know nothing about it, you don't need to come on my platform. Ṣé gbogbo yín rántí pé ìgbà Farida àti Bọ̀dá Démọ́lá skoro, ṣé rántí tí tó ti parọ́ mọ́ Démọ́lá lọ pé Démọ́lá parọ́ ni ó dúpù Farida. Ọlọ́run ló ní kí n fún Démọ́lá ní platform níjọ́ yẹn tó fi sọ̀rọ̀. Tí gbogbo ara rí pé Farida ló mess up, ló parọ́, ló force ara ẹ̀ lé Démọ́lá lórí. Ṣé rántí? Ká sọ pé Démọ́lá mo fún ní platform kó sọ̀rọ̀ ni, gbogbo yín ti cancel Démọ́lá. Abẹ́ rántí? Rántí ṣá? Baba Ijesha, I am telling you this for free. You don't need to come on my platform. Go on your platform. Tell the world what happened. We need to know. We need to know. Ẹ bá mi mú yẹn dání. Number 2. Ìgbà tó ní Baba Ijesha jáde, mo pe èèyàn kan tó súnmọ́ Baba Ijesha. Mo ní Baba Ijesha, mo ní ẹ̀sán Baba Ijesha. Mo ní ẹni kó bọ́ta kó wá sọ̀rọ̀. Ṣé mo pé gé òun náà